ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ ń pa ẹ̀, ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí èèyàn fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀mí, nítorí pé téèyàn ó bá ṣoríire yóò ti rí i nínú ẹ̀mí rẹ̀, nínú àlá rẹ̀. Béèyàn ó bá ṣorí burúkú, bí jàǹbá ọkọ̀ bá ṣèyàn, bí èèyàn ó bá lá ìyàwó tó dáa, bí ọmọ èèyàn ó bá níyàwó burúkú láyé, a ó ti kọ́kọ́ fi hàn nínú ẹ̀mí. Ìdí nìyẹn tẹ́ fi rí wípé gbé ọmọ náà sá lọ lójú àlá. Ojú àlá la ti sọ fún wípé ìwọ ó lóyún, ojú àlá náà la ti sọ fún Joseph, ojú àlá náà la ti sọ fún ìwọ tó bá tiẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì rárá àti rárá. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ihun tí mo fẹ́ bá ọ sọ yìí, listen sí dáadáa, yóò ṣe ọ láǹfààní, torí pé láti bí 20 ọdún sẹ́yìn òun ni Ọlọ́run ti fún mi ní àṣírí, ó dẹ̀ wá tó àkókò láti tún fún an jáde. Mo fún an jáde nígbà analog time, wá fún an jáde ní 21st centuries báyìí. Ẹ wo, mò ń bọ̀. Eléyìí yóò ti lé ní 20 ọdún tàbí jù bẹ́ẹ̀. Orí òkè tí ó ń bẹ ní ọ̀nà Àkúrẹ́, èmi ni Ọlọ́run lò láti ṣàwárí orí òkè yìí. Màá pe orí òkè ibẹ̀ ní orí òkè ìmúṣẹ, Mount Fulfilment. Àmúyẹ ìyanu Ọlọ́run tó ṣẹlẹ̀ níbí. Mo dẹ̀ wà lórí òkè yìí kì í ṣe oṣù kan, kì í ṣe oṣù méjì, gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe darí mi. Ibẹ̀ la ti ń gbààwẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀. Gbogbo àwọn ọmọ church àtẹnikẹ́ni tó bá fẹ́ rí mi, ibí ni mò ń gbà lọ sí radio television station tí mo dẹ̀ ń ṣe nǹkan tí mò ń ṣe. Ẹ rí àwọn fóònù tó wà ńbẹ̀, ẹ rí pé fóònù tó ti pẹ́ láyé ni. Ọdún náà ti jìnnà díẹ̀. Àkókò yìí àkókò tí kò tíì sí pé bóyá a lè máa ṣe fídíò bí eléyìí ni. Ṣùgbọ́n àǹfààní ìwé yìí òun ni mo ní kí n mú wá fún gbogbo ara ayé. Jẹ́ ká fọkàn balẹ̀, ká fara balẹ̀. Líǹkì àti rí ìwé yìí, Ọlọ́run ti wá ṣe 21st century lélẹ́yìí, ó ti rọrùn báyìí, ó ti di rọrùn. Ẹ ṣé, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Dídé àsìkò yìí, ó kọ́ mi ní Ẹ̀rígbèmí tí gbogbo ayé mà sí bàbá àròpọ̀ yìí. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn, a ti máa lọ sí 20 ọdún àti díẹ̀ báyìí. Ọlọ́run fún mi ní àṣírí ńlá kan. Mo sì wà ní orí òkè lákòókò tó fún mi ní àṣírí yẹn. Bí mo sì ṣe ṣàwárí òkè yẹn, ìyẹn kì í ṣọ̀rọ̀ ọjọ́ ni. Mo wá pè kan lára àwọn ọmọ Levi's, a máa ń pè wọ́n Levi's. Wọ́n wá wọ́n ní ẹgbẹ́, nígbà yẹn kò pẹ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ jáde, àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mọ́ tó tóbi eléyìí. Mo wá ní kán gbé kámẹ́rà yẹn dání, ká máa ya nǹkan tí mò ń ṣe. Mo ti ń kọ ìwé yẹn, ó ti lé lọ́sẹ̀ bíi 2 tí mò ń kọ. Mo wá pa àwọn ọmọ yẹn pé ó yá, ẹ máa yà mí ní fọ́nrán yìí. Fọ́nrán yẹn ni mo fẹ́ fi fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Nǹkan tí mo ṣe wá ṣe fọ́nrán yìí ni wípé àṣírí tọ́lọ́run fún mi yìí, mo ti fún àwọn èèyàn nílé, mo ṣe lórí rédíò, mo ṣe lórí tẹlifíṣàn nílùú Èkó, nílùú Ìbàdàn, Òṣogbo ní, nílùú Àkúrẹ́ àti nílùú Ọ̀wọ̀ káàkiri. Èmi gan fún ara mi gan pàápàá, mo tún tẹkọ̀ mọ́lẹ̀, máa kó sínú mọ́tò, máa kó káàkiri bí ilé ìtàn ti ń ta. Ṣé mọ̀ pé láyé ìgbà yẹn náà lọ́hùn, analogly, ìyẹn ni pé ojúlé dójúlé kéèyàn máa gbìyànjú tiẹ̀. Eléyìí tí mo lè ṣe mo ṣe. Àwọn tó sì jàǹfààní ẹ̀ wọ́n dúpẹ́ títí dòní. Ṣùgbọ́n nígbà tí mo dé ìlú òyìnbó, mo wá rí wípé ìṣọwọ́ ṣe nǹkan nílùú òyìnbó, ayélujára ní 21st century ó yàtọ̀ sí ayé tìgbà yẹn. So now ló jẹ́ kí n digitalize àǹfààní yẹn, káwọn èèyàn náà lè ṣe kíni, kán lè jẹ àǹfààní náà. Nítorí náà ńkọ́, líǹkì tó wà ní fọ́nrán tí mò ń ṣe, òun lẹ máa lọ lórí Amazon tẹ́ máa lè fi lè rí àǹfààní tí mò ń sọ. Kí ni tí ó tó ní ṣe pọ̀ pẹ̀lú àǹfààní yìí ni wípé ṣe rí ìgbésí ayé ènìyàn kò yẹ kó wà religious mindset, ó yẹ kó wà spiritual mindset ni. Nítorí pé dídá ta dá ènìyàn nígbà tí akọ àti abo tán bá ń ṣiṣẹ́ ọmọ, realms tán máa ń wà nígbà yẹn, spiritual realms tán máa ń wà, ó máa ń lágbára. Òun lẹ́ fi rí tí ọkùnrin àtobìnrin tán bá ní àkókò tán ń ṣeré ọmọ lọ́wọ́,
tá à ń pè ní ìbálòpọ̀, tókùnrin yẹn bá ń tan ọmọbìnrin yẹn jẹ, ìgbẹ̀yìn wọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ó máa ń lágbára. Ẹ má jà lọ síbẹ̀. Àti wípé ní ojú àlá èèyàn ní tó yẹ kó ṣẹlẹ̀ sí èèyàn ó yẹ ká ti fi hàn, ó yẹ kẹ́ni tí mọ̀ gbèsè tó máa gbé. Kókó tí mo sì fi mú kíní wa ni wípé nígbà náà ogun pọ̀, wọ́n gbé ogun yìí má pọ̀. Àwọn tó sì gbógun yìí kì í ṣe àwọn oníṣẹ̀ṣe, kì í ṣe babaláwo, kì í ṣe àfáà o, àwọn wòlíì ẹgbẹ́ mi ló gbógun tì mí. Ẹ mọ ìdí tán fi gbógun tì mí. Mo sọ fáwọn èèyàn pé ẹ ò nílò láti lọ máa tẹríba fún wòlíì kankan mọ́, ẹ lè di wòlíì ara yín. Ìdí tán fi gbé ogun yìí tì mí nìyẹn. So mo ń lọ sórí rédíò tí mò ń sọ, ṣùgbọ́n ogun tán gbé tì mí, ogun yẹn dògo ògo ló padà dà. So nípa bẹ́ẹ̀ ńkọ́, mo wá gbé àṣírí ìjáde bọ́lọ́run ṣe fi fún mi tí mò ń kọ. Mo kọ ìwé oṣù 3, mo sì ní bàbá kan Reverend Akínsàmí, àwọn gan lè jẹ́ ìrísí tí mò ń sọ, wọ́n wà láàyè nígbà tí mò ń kọ ìwé yìí. So nípa bẹ́ẹ̀ ńkọ́, mo parí ìwé yìí, mo wá gbé jáde. Ó sì ń tún àwọn èèyàn lẹ̀, wọ́n lè di wòlíì ara wọn, wọ́n lè ṣe ní tó yẹ kán ṣe, wọ́n lè gbé ìgbésẹ̀ tílẹ̀ bá mọ́. Then àṣírí tí ń bẹ nínú àlá, béèyàn bá sùn, bí nǹkan ò bá ṣèyàn, ó yẹ kéèyàn tó jẹ́ ọmọ Ọlọ́run kó ti rí nǹkan tí ó ṣe òun. Then solution wo ló wá yẹ kó wà ńbẹ̀ nígbà téèyàn bá rí nǹkan tó ń ṣe yẹn? Solution yẹn ni èmi wá fi jáde fáwọn èèyàn tí ò ní sí pé ẹnìkan wà tí ó máa lù ọ́n pópó, tí ó máa. Àlá, ibẹ̀ ni Jésù Olúwa tá a ti sọ fún ìyá ẹ̀ pé ó ń bọ̀ láyé. Ojú àlá ni ìgbésí ayé Jósẹ́fù tó ti dá lórí ọ̀rọ̀ àlá. Ìgbà tí wọ́n fẹ́ pa Jésù Olúwa, ọ̀rọ̀ àlá yìí náà la bá sọ. Ìgbà tí Sólómọ́nì tí ó di tó dà láyé, ọ̀rọ̀ àlá yìí náà la bá sọ. Béèyàn ó bá jẹ́ èèyàn láyé, àkọ́kọ́ ti tún ayé ẹ̀ ṣe nínú ẹ̀mí náà. Béèyàn ó bá jẹ́ èèyàn, àkọ́kọ́ tún ayé ẹ̀ ṣe nínú ẹ̀mí. Tó bá ti tún ayé ẹ̀ ṣe ní spiritual realm, ẹ rí wípé téèyàn bá sùn, tí ara ẹ̀ bá ti dòkú, ẹ̀mí èèyàn bá ti lọ. Àwọn kan ní ẹni tó dé ìjọba Ọlọ́run ẹ ṣe kíní kan, tí o bá ti kú ìjọba Ọlọ́run ẹ ló dé bá ẹ. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ aláàlá wọn ò bẹ̀ sí lelelelelele, á já sómi, bó ṣe ń já sómi ni ó máa já sódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n téèyàn bá wá jí, ǹjẹ́ tí mo pé téèyàn bá láàlá lójú àlá lásán, ẹlòmíì á ní òun kàn lálá yẹn ó lóun kẹ́rin pé iná ń jó. Ṣé o mọ̀ pé tí iná bá ń jó, ṣé o mọ̀ pé ó nítumọ̀? Ó dẹ̀ ní gbèsè tó yẹ kó gbé tó bá lójú àlá. Tó bá lálàá yìí pé ó kàn tiẹ̀ ń lu ìlù, tó ń lu ìlù lójú àlá, tó ń dún lákọlákò, ṣé o mọ̀ pé àpẹẹrẹ kan la fún ọ, kí ló yẹ kó o ṣe? Àwọn kan a ò ká sí ẹ̀ka ìmọ̀ kan lùlù, èmi tí mi mà lùlù bọ́ mo lùlù yẹn lójú àlá gan. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. That is your spiritual life. Ẹ̀bùn tá a fún ọ nìyẹn. Téèyàn ó bá jẹ́ ní ayé yìí, a ó ti fi hàn nínú ẹ̀mẹ́. Nítorí náà ńkọ́, ìdílé rẹ, ọmọ rẹ, ìran rẹ, ẹbí rẹ, àtọ̀tá ẹ gan, ó nílò ìwé yìí kẹ́ ẹ ní sọ́wọ́. Kò sì sẹ́yìn léegun ẹ̀yìn. Mo mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀, mo ṣe wàhálà yẹn kó má bàa ṣe wá léegun ẹ̀yìn ni. Nítorí náà ńkọ́, ohunkóhun tó lù mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀mí ènìyàn, béèyàn ó bá ṣàìsàn, á ti rí i pé òun ó ṣàìsàn lójú àlá. Wàá ti mọ̀ pé àìsàn ń bọ̀. Tó bá téèyàn bá sì gbé ìgbésẹ̀ lé lórí, kàkà kó jẹ́ pé àìsàn yẹn á lùyàn pa, àbí ká gbẹ̀mí èèyàn, àbí tá lùyàn mọ́lẹ̀. Tó bá gbé ìgbésẹ̀ tó wà nínú ìwé yẹn, àìsàn yẹn wàá rí pé wàá dẹ̀ borí ẹ̀. Bí ìjàmbá kan bá ń bọ̀, ó rí i torí àwọn àpẹẹrẹ tó bá ti ní àlá. Ọ̀pọ̀lọpọ̀ adé àti bá lára máa gbàgbé, kò sí mi kò bàbá àròpọ̀ rẹ kò sí mọ́. Rárá, èmi náà máa ń gbàgbé àlá tí n bá jí. Ẹ jẹ́ ká fi kọ́ra ní tá a bá fi kọ́ra ni. Tẹ bá ti dìde, ẹ meditate, ẹ wà lórí ibẹ̀. Àwọn kan tẹ̀ ti wá nígbà táyé tẹ̀ ti lu jára yìí báyìí, because traditional ways lèmi máa ń ṣe tèmi, gbà ẹ̀ máa kàn kọ́. Bá ti kọ point yẹn mi nígbàgbé, ṣùgbọ́n báyìí fóònù ti wà lẹ́gbẹ̀ẹ́. Ẹ tẹ rìkọ́ọ̀dù bó jẹ́ lórí WhatsApp ọmọ, ẹ tẹ rìkọ́ọ̀dù kìnìkan gbà kan àwọn kan mo lálàá báyìí wàá dẹ̀ tún sùn lọ. So mo rọ̀ wá, mo bẹ̀ wá ní líǹkì ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ tẹ́ bá dé líǹkì yẹn, ìwé 3 lẹ máa rí mbẹ̀. Tẹ́ bá fẹ́ print, ẹ lè print ẹ. Tẹ́ bá dẹ̀ fẹ́ rà ní Amazon Kindle, kẹ́ẹ̀kan kà á lórí fóònù yín, ẹ lè kà á mbẹ̀. Ẹ rí ìwé kan, ìwé ọ̀rẹ́ mi dáadáa. Àwọn kan sọ pé bàbá àròpọ̀ rẹ ṣebí Christian ní kí ló dé tẹ́
tẹ́ ń bá mùsùlùmí àti kìrìsìtẹ́nì tẹ́ tún bá àwọn àfáà ṣe, kò sí èyí tó kàn mí pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe. I'm a spiritual man. I don't care about religion, and Christian is never a religion, it's a relationship with God. So now ìwé ọ̀rẹ́ mi dáadáa ló kọ Ṣóàrà, ó wà ńbẹ̀. Ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n bẹ nílùú Òṣogbo, ìyẹn Abíọ́dún ọmọ Ọláwuyì, àwọn náà kọ ìwé yìí, àwọn lẹ̀ ń wò mí báyìí. So èkejì tó tún wà ńbẹ̀, èyí tá a ṣe nípa ọ̀rọ̀ ìtúsílẹ̀ Yorùbá tá a pè ní Yorùbá Gazette, ìyẹn náà tún wà ńbẹ̀. Àwọn ìwé mi ń bọ̀ ń wà, èmi pẹ̀lú Dr. Aliu, òun náà máa wà ńbẹ̀. Clink link yẹn kẹ́yìn náà kẹ́ jàǹfààní ẹ̀. Èmi ò fẹ́ jẹ́ adánìkan jọ pọ́n, àwọn kan á ní agbára, wọ́n á ní oore ọ̀fẹ́ Ọlọ́run fún wọn, wọ́n á wá máa ṣe kíni, wọ́n á máa ṣe àyà bí òkè àbí ṣe tán bí apá.